Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kọkàndínlógún láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kọkànlélógójì. Ó sì ṣe, nígbà tí Àpólò ti wà ní Kọ́ríńtì, tí Pọ́ọ̀lù kọjá lọ níhà ẹ̀kún òkè, ó wá sí Éfésù, ó sì rí àwọn ọmọ ẹ̀yìn kan. Ó wí fún wọn pé, ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́? Wọ́n sì wí fún un pé, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ó sì wí pé, ǹjẹ́ bamtísìmù wo li a há bamtísì yín sí? Wọ́n sì wí pé, sí bamtísìmù ti Jòhánù. Pọ́ọ̀lù sì wí pé, nítòótọ́ ni Jòhánù fi bamtísìmù ti ìrònúpìwàdà bamtísì. Ó ń wí fún àwọn ènìyàn pé kí wọn kí ó gba ẹni tí ń bọ̀ lẹ́yìn òun gbọ́, èyí ni Kristi Jésù. Nígbà tí wọ́n sì gbọ́, a bamtísì wọn ní orúkọ Jésù Olúwa. Nígbà tí Pọ́ọ̀lù sì gbé ọwọ́ lé wọn, ẹ̀mí mímọ́ sì bà lé wọn. Wọ́n sì ń fọ èdè mìíràn, wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀. Iye àwọn ọkùnrin náà gbogbo tó 12. Nígbà tí ó sì wọ inú sínágọ́gù lọ, ó fi ìgboyà sọ̀rọ̀ lé oṣù mẹ́ta. Ó ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀, ó sì ń yí wọn lọ́kàn padà sí nǹkan tí í ṣe ti ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ọkàn àwọn mìíràn nínú wọn di líle, tí wọn kò sì gbàgbọ́, tí wọ́n ń sọ̀rọ̀ ibi sí ọ̀nà náà níwájú ìjọ ènìyàn, ó lọ kúrò lọ́dọ̀ wọn, ó sì ya àwọn ọmọ ẹ̀yìn sọ́tọ̀, ó sì ń sọ àsọyé ní ojoojúmọ́ ní ilé ìwé Tíranù. Èyí ń lọ bẹ́ẹ̀ fún ìwọ̀n ọdún méjì, tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí ń gbé Áṣíà gbọ́ ọ̀rọ̀ Jésù Olúwa, àti àwọn Júù àti àwọn Hélénì. Ọlọ́run sì ti ọwọ́ Pọ́ọ̀lù ṣe iṣẹ́ àkànṣe, tó bẹ́ẹ̀ tí a fi ń mú gèlè àti ìbàǹtẹ́ ara rẹ̀ tọ àwọn olókùnrùn lọ. Àrùn sì fi wọ́n sílẹ̀, àti àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lára wọn. Ṣùgbọ́n àwọn Júù kan alárìnkiri, alẹ́mìí èṣù jáde, dáwọ́ lé àdábọ̀wọ́ ara wọn láti pe orúkọ Jésù sí àwọn tí ó lé ẹ̀mí búburú, wí pé, àwa fi orúkọ Jésù tí Pọ́ọ̀lù ń wàásù fi yín bú. Àwọn méje kan sì wà, ọmọ ẹnìkan tí à ń pè ní Skefa, Júù, àti olórí kan nínú àwọn àlùfáà, tí wọ́n ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí búburú náà sì dáhùn, ó ní, Jésù èmi mọ̀, Pọ́ọ̀lù èmi sì mọ̀, ṣùgbọ́n ta ni ẹ̀yin? Nígbà tí ọkùnrin tí ẹ̀mí búburú wà lára rẹ̀ sì fò mọ́ wọn, ó bá wọn dìmú, ó borí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sá jáde kúrò ní ilé náà ní ìhòhò àti ní ìfarapa. Èyí sì di mímọ̀ fún gbogbo àwọn Júù àti àwọn ará Hélénì pẹ̀lú tí ó ń ṣe àtìpó ní Éfésù. Ẹ̀rù sì bá gbogbo wọn, a sì gbé orúkọ Jésù Olúwa ga. Ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe àlùpàyídà li ó kó ìwé wọn jọ. Wọ́n dáná sun wọ́n lójú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí i, ó jẹ́ 25,000 ìwọ̀n fàdákà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì gbilẹ̀ sí gidigidi, ó sì gbilẹ̀. Ǹjẹ́ bí nǹkan wọ̀nyí ti parí tán, Pọ́ọ̀lù pinnu rẹ̀ lé ọkàn pé nígbà tí òun bá kọjá ní Makedonia àti Akai, òun ó lọ sí Jerúsálẹ́mù. Ó wí pé, lẹ́yìn ìgbà tí mo bá dé ibẹ̀, èmi kò lè ṣàìmá rí Róòmù pẹ̀lú. Nígbà tí ó sì ti rán méjì nínú àwọn tí í ṣe ìránṣẹ́ fún un lọ sí Makedonia, Tímótíù àti Erastu, òun tìkára rẹ̀ dúró ní Asia ní ìgbà díẹ̀ náà. Ní àkókò náà, Émímì díẹ̀ kí ó wà nítorí ọ̀nà náà. Nítorí ọkùnrin kan tí à ń pè ní Démétríù, alágbẹ̀dẹ fàdákà, tí máa ń fi fàdákà ṣe ilé òrìṣà fún Díánà, ó mú ère tí kò mọ̀ ní ìwọ̀n fún àwọn oníṣọ̀nà wá. Nígbà tí ó pè wọ́n jọ, àti irú àwọn ọlọ́nà bẹ́ẹ̀, ó ní, alàgbà, ẹ̀yin mọ̀ pé nípa iṣẹ́ ọnà yìí ni àwa fi lí ọrọ̀ wa. Ẹ̀yin sì rí, ẹ sì gbọ́ pé kì í ṣe ní Éfésù nìkan ṣoṣo ni, ṣùgbọ́n ó fẹ́rẹ̀ẹ́ ṣe gbogbo Asia ní Pọ́ọ̀lù ń yí ọ̀pọ̀ ènìyàn lé ọkàn padà, tí ó sì ń dáríjì wọ́n wí pé ohun tí a fi ọwọ́ ṣe kì í ṣe Ọlọ́run. Kì í sì ṣe pé kìkì iṣẹ́ ọnà wa yìí ni ó wà ní ewu àti di asán, ṣùgbọ́n ilé Díánà òrìṣà ńlá yóò sì di gígàn pẹ̀lú, àti gbogbo ọláńlá rẹ̀ yóò sì run, ẹni tí gbogbo Asia àti gbogbo ayé ń bọ. Nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí,
wọ́n kún fún ìbínú, wọ́n kígbe wípé òrìṣà ńlá ni Díánà ti ará Éfésù. Gbogbo ìlú náà sì kún fún ìrúkèrúdò. Wọ́n fi ọkàn kan rọ̀ sínú ilé ibi ìṣeré, wọ́n sì mú Gálù àti Aristarku ará Makedóníà, àwọn ẹgbẹ́ àjọrìn Pọ́ọ̀lù. Nígbà tí Pọ́ọ̀lù sì ń fẹ́ wọ àárín àwọn ènìyàn lọ, àwọn ọmọ ẹ̀yìn kò jẹ́ fún un. Àwọn olórí kan ará Asia tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ránṣẹ́ sí i. Wọ́n bẹ̀ ẹ́ pé kí ó má ṣe fi ara rẹ̀ wéwu nínú ilé ibi ìṣeré. Ǹjẹ́ àwọn kan ń wí ohun kan, àwọn mìíràn ń wí òmíràn. Nítorí àjọ di rúdurùdu àti ọ̀pọ̀ ènìyàn ni kò mọ̀ ìtorí ohun tí wọ́n tilẹ̀ fi wọ́n jọ pọ̀ sí. Wọ́n sì fa Aleksanderu kúrò ní àwùjọ àwọn Júù ti ṣáájú. Aleksanderu sì júwọ́ sí wọn, òun ìbá sì wí ti ẹnu rẹ̀ fún àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ pé Júù ni, gbogbo wọn rí ohun kan níwọ̀n wákàtí méjì ọjọ́, kígbe pé òrìṣà ńlá ni Díánà ti ará Éfésù. Nígbà tí akọ̀wé ìlú sì mú kí ìjọ ènìyàn dákẹ́, ó ní, ẹ̀yin ará Éfésù, ta ni ẹni tí ó wà tí kò mọ̀ pé ìlú ará Éfésù ní í ṣe olùsìn Díánà òrìṣà ńlá àti ti ère tí ó ti ọ̀dọ̀ Júpítérì bọ́ sílẹ̀? Ǹjẹ́ bí a kò ti lè sọ̀rọ̀ òdì sí nǹkan wọ̀n-ọn-nì, ó yẹ kí ẹ dákẹ́, kí ẹ̀yin kí ó má ṣe fi ìwàrà ṣe ohunkóhun. Nítorí tí ẹ̀yin mú àwọn ọkùnrin wọ̀nyí wá, wọn kò kọ́ ilé òrìṣà, bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ òdì sí òrìṣà wa. Ǹjẹ́ nítorí náà, bí Démétríù àti àwọn oníṣọ̀nà tí ó wà pẹ̀lú rẹ̀ bá lí ọ̀rọ̀ kan sí ẹnì kejì ní ilé ẹjọ́ ṣí sílẹ̀, àwọn onídàájọ́ sì ń bẹ, jẹ́ kí wọn kí ó lọ fi ara wọn sùn. Ṣùgbọ́n bí ẹ bá ń wádìí ohun kan nípa ọ̀ràn mìíràn, a ó parí rẹ̀ ní àjọ tí ó tọ́. Nítorí àwa sá wà ní ewu àti pé bí lérè nínú torí ariwo òní yìí, kò sá nídìí, àti nítorí èyí àwa kì yóò lè dáhùn fún ìwọ́jọ yìí. Nígbà tí ó sì ti sọ bẹ́ẹ̀ tán, ó tú ìjọ náà ká.